fún èyí tó fi lè ní àṣeyọrí àti àṣeyọjú tí a mú kí àwọn aráàlú kó nífẹ̀ẹ́. Ọlọ́run tí ó fún wa ní àwọn oore ọ̀fẹ́ yìí àdúpẹ́ púpọ̀. A lè dúpẹ́ lọ́wọ́ àwọn òbí wa tó ń fi ìlànà wa sí ìbẹ̀rù Ọlọ́run lórí ẹ̀sìn Islam, tí yóò jẹ́ kí a jọra wa lójú, tí yóò jẹ́ kí a jẹ́ anìkànjọpọ́n àti ọlọ́kànjúà. Gbogbo àwọn ìrírí ká rí gbogbo àwọn àṣeyọrí tí àwọn èèyàn ń fẹ́. A dẹ̀ gbà pé àṣeyọrí tá a ṣe lẹ́kọ̀ọ́ ó wà lára ohun tó mú kí àwọn ará Ọ̀ṣun ní wọ́n ṣùgbà wa kọ́ bọ́ àtọwọ́ tẹsẹ̀ kọ́ dẹ̀ fi ìbò wọn gbogbo àwọlé gẹ́gẹ́ bí gómìnà lákòókò àti lẹ́ẹ̀kejì. Akitiyan àwọn tó bá ṣiṣẹ́ náà ó wà lára ohun tó jẹ́ ká láṣeyọrí ṣe. Gbogbo wọn la kí tàdé dúpẹ́ lọ́wọ́ wọn. Àròjọ aráàlú ìpọ́nwálé ìyẹ́ wa sí. Ó jẹ́ ohun ìwúrí tí ó jẹ́ ká tẹ̀ lé wẹ̀yìn tá a gbà yí pé àṣekú ní iṣẹ́ wa. Adẹ̀ tí bàbá dáwọn jẹ̀ mú pé ní agbára Ọlọ́run ohun tí a máa jọ aráàlú lójú, ohun tí a máa dùn aráàlú nínú, ohun tí a máa mú ìdàgbàsókè bá mùtúmù wa àti ìpínlẹ̀ wa ni ó máa ti ọwọ́ ẹnu àti ara wa jáde ní agbára Ọlọ́run. Ogún ọdún jù bẹ́ẹ̀ lọ ni ẹ ti ń sìnlú. Ọdún 8 lẹ́kọ̀ọ́, ọdún 8 lọ́pọ̀lẹ́ Ọ̀ṣun, ọdún 4 ní àárín gbùngbùn. Báwo lè ṣe wọnú òṣèlú gan? Tàbí báwo lè ṣe wọnú iṣẹ́ ìsìnlú ní ká béèrè? Àkọ́kọ́ Ọlọ́run Elédùà fún mi ní àwọn oore ọ̀fẹ́ kan tí ó jẹ́ àṣàyàn tí ó kárí púpọ̀ ènìyàn. Ó bí mi gbọ́ ibi gbogbo èèyàn, ṣùgbọ́n Ọlọ́run yà mí sọ́tọ̀ láti kẹ́. Kí ni ó túmọ̀ sí? Ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìpele 3 ni mo wà tí mo ti ní àǹfààní àti máa ka àwọn ìwé tí ó ń ṣí mi létí, tí ó ń ṣí mi lójú, tí ó ń ṣí mi ní iyì láti lè mọ báwo la ṣe ń ṣe ètò ìjọba ní èyí tí a tu mùtúmù wà lára. Torí àǹfààní tí mo láti kékeré yìí, púpọ̀ nínú àwọn ẹgbẹ́ mi ò ní irú àǹfààní bẹ́ẹ̀ tí ò yí àti lè sin ìlú ní ọ̀nà tó fi lè tu mùtúmù wà lára tí ò sì fún ilé yìí. Mo ti wá ń kàwé láti bẹ̀rẹ̀ ọjọ́ ayé mi, ó fún mi ní àǹfààní àti lè máa fi kún ìmọ̀, fi kún òye, fi kún àkúyawọ́ lórí ètò òṣèlú tí a dẹ mùtúmù wà lọ́rùn. Èyí ni mo gbà yí pé ó fi ẹsẹ̀ mi lé ọ̀nà òṣèlú ṣíṣe láti ìgbà tí kò sí púpọ̀ ọmọ èèyàn tó ṣòṣèlú náà ní àǹfààní bẹ́ẹ̀. Ẹni tí a lè fi iyì àti ògo àǹfààní yìí fún àkọ́kọ́ Ọlọ́run, èkejì àwọn òbí tó bí mi. Ọlọ́run tó dá mi sí ibi tó dá mi sí lè ní kí n ní àǹfààní àti lè rí àwọn ohun tí ó la ojú mi, tó ṣí ojú, tó ṣí iyì
ó ṣe ẹ̀mí mi sí àwọn ọ̀nà tí a fi lè ṣe ọ̀gọ̀ọ̀rọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ aráàlú lóore ọlọ́pẹ́ yẹn. ẹ ṣe takuntakun ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣáájú ìgbà tẹ́ débẹ̀ kò dàbí ó ṣe rí nísìnyí ibi tó jẹ́ olúùlú pàápàá bí abúlé la lè fi wé kí ló wú yín lórí kí lẹ rí pẹ̀lú ní irú àwọn nǹkan báyìí lẹ́yìn fẹ́ máa ṣe nípínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú ní gómìnà ti wà kẹ́ tó wà o. àdúgbò ẹ tiẹ̀ bí ẹ ṣe ń béèrè ìbéèrè tẹ́ ń béèrè ó ń wú mi lórí ẹ béèrè ìbéèrè gẹ́gẹ́ bí alátakò tàbí ẹni tí ó fẹ́ tẹ́ńbẹ́lú wa ẹ ṣé o ọlọ́run a máa pọ́n yín náà lé ẹ pọ́n mi lọ́la ń pọ́n yín. mi ò gbà yí pé ìlú tá a lè pè ní oko wà lọ́ṣun ohun tí ó ta ọmọ káàrọ̀ òjìrè yọ òun ni pé àwa ní ẹ̀yà tó ní ìlú jù aláfíà wá dé ká fi ibi tí ìlú pọ̀ sí jù ní àwọn ìpínlẹ̀ tó wà nílẹ̀ Nàìjíríà àti ní gbogbo ilẹ̀ aláwọ̀ dúdú ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìlú àṣẹ̀ǹbáyé ìlú àtijọ́ pọ̀ sí jù nílẹ̀ Nàìjíríà àti ní ilẹ̀ aláwọ̀ dúdú ìpínlẹ̀ Ọ̀ṣun ní àwọn ìlú tó ti lò ọdún nílé ayé kó ìlú tó dé wà àwọn ìlú àṣẹ̀ǹbáyé ìlú àtijọ́ ọ̀dọ̀ àwọn ìlú yìí gbà tó ń bí àwa àwọn ìlú àmúyangàn ni wọ́n o ṣùgbọ́n wàtá máa fi dé ọ̀là tí àwọn ìlú yẹn fi jẹ́ ìlú nígbà táwọn bàbá wa wọ́n kọ́ wọn ó ti ń da nǹkan àtijọ́ ẹ̀rí ní sí púpọ̀ náà àwọn ilé ẹ̀rọ ti ń gbé àwọn dẹ̀ pàtà wá pẹ̀lú májẹ̀mú àti gbogbo àwọn ohun tó fẹ́ parẹ́ yẹn láti gbé wọn dìde wọn láti bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọmọlúwàbí pé ká túnra wa bí a ṣe rárá bí a ṣe jẹ́ kí ayé lè rí wa bó ṣe yẹ kó rí wa àwọn bàbá wa wọn ní ìrírí sí ìsọnilọ́jọ̀ wọ́n lọ́wọ́ túmọ̀ sí gbogbo ọ̀dọ́ wa ṣe pátá ọ̀nà ní o àti ìpolongo ọmọlúwàbí ní o ìtura ẹni bí ní o iléèwé ní o wọ́n bá ṣe pátá fún wọn ìfúnmọ́léèwé lóúnjẹ gbogbo nǹkan tá a ṣe pátá ó dá lórí pé a fẹ́ yí àwọn iyì wa a fẹ́ yí àwọn ìwà wa a fẹ́ yí àwọn gbogbo ìṣe a fẹ́ ìgbélé ayé ní ti iyì àlàáfíà àti ìrọ̀rùn ohun tó ṣàkóso ènìyàn ọdún mú ká ṣe wọ́n nìyẹn. kí ni ẹ lè tọ́ka sí gẹ́gẹ́ bí ohun tí ẹ ṣe. olórí àríṣe àríkà bàbá rẹ̀ gún nígbà tẹ wà ní mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé. púpọ̀ tí mínísítà ọ̀rọ̀ abẹ́lé púpọ̀ iṣẹ́ wa èyí tán lè rí ni ìdánwò níbẹ̀ náà kó ó ti pọ̀ jù abá àwọn òṣìṣẹ́ gbogbo àwọn ẹ̀ka iléeṣẹ́ tí ètò abẹ́lé ní federal tán jẹ́ gàwáyé lórí abá wọn ní ipò tí ò dáa rárá tó gbọ́dọ̀ wẹ̀ sí ọkàn bá wọn látàmá fi wọ́n lẹ̀ wọ́n ti da ẹni tí wọ́n nífẹ̀ẹ́ iṣẹ́ tó ń ṣe wọ́n ti da ẹni tí iṣẹ́ tó ń ṣe wù tí wọ́n kàn ń ṣe bẹ́ẹ̀ ẹ̀wọ̀n pa iṣẹ́ mẹ́rin ló wà lọ́dọ̀ ní ọ̀dọ̀ ní kápá iléeṣẹ́ ìjọba tí ó ń ṣe ètò abẹ́lé a ní àwọn aṣọ́bodè a ní àwọn tó mójútó àwọn tó ti dáràn tó ń pè ní atúnríṣe a ní àwọn panápaná a dẹ̀ ní àwọn ẹ̀ṣọ́ kékeré tó ń pè ní civil defence wá rí pé ìṣiṣẹ́ wọn àyè ìṣiṣẹ́ wọn ohun èlò tí wọ́n fi ṣiṣẹ́
àti gbogbo táti ẹ̀ mú kí àti àmì bọ́n ṣe ń dàgbàsókè níbi iṣẹ́ ajẹ́ kó jẹ́ nǹkan tí ò sí pé tó o bá mọ̀ ìyàwó ò lè rí. Lọ́dẹ̀ ní ká tú àwọn bọ́n ṣe ń ṣiṣẹ́ ti káàkiri ní òṣèlú máa kàyẹ́ǹtì ló ti pọ̀ jù. Àwọn sọ pé èyí tá a ṣe síbi gan òṣù ló ń ka ìbákan sọ̀kan tí èdè márùn-ún tí mọ́. Ọ̀ṣun ti wà pẹ̀lú àwọn ọgbà tó ń kó àwọn tó bá ọmọ òfin sí wọ́n tó bí mi. Kò sí ilé iṣẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun. Bàtà débẹ̀ la kọ́ àrímábójúkúrò ilé iṣẹ́ fún àwọn tó ń ṣe ìtọ́jú àwọn tó wà ní ọgbà ẹ̀wọ̀n tó ń sọ lórí tí sọ ní nǹkan tó fi lè yáwọn èèyàn. Gbẹ́lá máa kọ́ bá a ṣe kọ́ fún àwọn náà la kọ́ fún àwọn civil defence káàkiri bẹ́ẹ̀. Èyí tá a ṣe máa ń bẹ́ èyí tí mo kàn mọ̀ pé èyí tó dùn mọ́ mi lójú ni iléeṣẹ́ kan tá a gbé wá sí Òrógbó ní ilẹ̀ Ìjẹ̀ṣà tí ó jẹ́ iléeṣẹ́ tó máa ti máa ṣe ìwádìí ohun tó bí nǹkan tó máa ń fa ìwà ọ̀dàlúrú, ìwà ìdómi àlàáfíà ìlú àti bí àwọn tó wà nínú iṣẹ́ ìjọba tó wà ní kápá ètò ààbò wọ́n ṣe máa bára wọn ṣiṣẹ́ láti dẹ́kun àwọn tó lè máa dàlúrú dá ètò ààbò àti gbé wá sí Òrógbó. Wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ ìyẹn ní àṣeyọrí kan tó dùn mọ́ mi lójú. Irú iṣẹ́ yẹn kò sí lágbègbè yìí rárá, kò dẹ̀ sí ní kò pọ̀ púpọ̀ tó wà ní ọ̀dọ̀ wa ń bí. Ọlọ́run ní kalẹ̀ ní ẹ̀gbọ́n àbí nínú ìdẹ́kùn ilé iṣẹ́ ńlá ni. ẹ ṣàṣọ òṣèlú díẹ̀ ìgbà tí ẹ kúrò nípò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn gbọ́nmi sí omi òótọ́ wọ́n wáyé. Ṣé eléyìí àwọn kan ń bẹnu àtẹ́lu nǹkan ṣe ń pa ọ̀rọ̀ ẹ̀kọ́ àti owó táwọn òṣìṣẹ́ ń gbà wọ́n ní ìdajì owó oṣù náà ń gbà. Kí lè rí sọ sí ìsà? Èmi gbà yìí pé àlà ló máa kókó ọlẹ́hàn. Ó dẹ́ ń pè ní ìtàn. Ó wà ń bẹ̀ láti dá olúkálùkù lẹ́jọ́. Ẹni tó ń wo òjìji tó ní pé òjìji ni òun fẹ́ mú ní ọ̀kúnkúndùn. Ó yẹ ká kọ́kọ́ béèrè pé ǹjẹ́ làákàyè ẹ̀ pé torí àlójìji ò sí o ṣùgbọ́n ẹni tó bá fẹ́ wòyàn òjìji kan náà fi ń júwe èèyàn fi ń júwe ara ẹ̀. Gbogbo nǹkan táwọn kan ń rò pé nǹkan ni kò ń ṣe nǹkan. Aṣọ tó ọmọ iléèwé fẹ́ wọ̀ ṣé ìyẹn ló wá da ọ̀tọ̀ nǹkan ọmọ iléèwé. Orúkọ iléèwé sí ẹni ìyẹn la fẹ́ sọ pé ìyẹn ló fẹ́ da ọ̀tọ̀ nǹkan ọmọ iléèwé. Tí nǹkan tó wọn bá kọ́ ni ọmọ amúkúrò iléèwé. Ojú nǹkan tó ń sọ iléèwé tó lọ ọ̀rọ̀ tó wọ̀ ìkànnì èkejì. Nígbà tá a máa dé bí ṣé lè ní tiẹ̀ wà ṣá ṣé lè ní ìjọba tiẹ̀ wà èèyàn fẹ́ lọ. Nígbà tá a ṣètò iléèwé tán làwọn tó ní ìgbìmọ̀ tó wà tó wà fẹ́ máa gbogbo àkóyọ kọ́ mọ́ wọn lọ sí iléèwé. Báwo ni ètò ẹ̀kọ́ ṣe rí nígbà táwa wà bẹ́ẹ̀ báwo ló ṣe wá rí sí? Wọ́n tá a máa wò yẹn mi ò bá wọn dá sí. Èmi ti gbà yí pé ìta lè ṣe àti ṣe. Àwọn tó mọ̀rọ̀ gbọ́ wọ́n ní òye àti ìmọ̀ nkálukú ṣe wọ́n ń kọ́ sílẹ̀ wọ́n dẹ̀ ń wò. Àwa dúpẹ́ pé Ọlọ́run sì kà wá yẹ pé lórí èyí tá a ṣe o àyè ń fẹ́ wa. Kò ń ṣe agbára wa àfògbó fọlọ́run. Nípa ti owó oṣù tó ń sọ ọdún mẹ́rin
la fi san ìwé owó oṣù fún gbogbo òṣìṣẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹni tó ń bú wa fún èyí tá a ṣe ó yẹ kó bú wa fún ó yẹ kó yìn wá fún èyí tá a ṣe. Ìjọba mélòó ní Nàìjíríà ló san owó oṣù 13 fún àwọn òṣìṣẹ́? Ọlọ́run fún wa ní ọ̀pá àṣẹ àti ṣe àkóso ìpínlẹ̀ Ọ̀ṣun ní 27 November 2010 as on 13th month salary. 1 month after that wàlẹ́ wa sọ 13th month salary. Kó tó dìgbà yẹn wọ́n yáwó sanwó oṣù ni o. Bóyá gbogbo wa máa ń gbàgbé o. Wọ́n dẹ̀ kí n sanwó oṣù yẹn until the first or second week of the month. Wọ́n sanwó oṣù yẹn ní ìgbà tó bá jẹ́ oṣù ọ̀sẹ̀ kan àti ọ̀sẹ̀ kejì sí oṣù tó tẹ̀lé. Kò ń ṣe pé asan November salary àti asan owó oṣù 13 ọdún yẹn tí ò sẹ́ni tó orí láyé ọdún tó parí. Bá a dẹ̀ ṣe sọ nìyẹn títí di 2013 December ọdún mẹ́rin la fi ṣe 2010, 2011, 2012, 2013. Ìdààmú wa bá ọrọ̀ ajé Nàìjíríà ní 2013 bó ti bẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ sí ń jí epo rọ̀bì tá a fi ń sọ̀rọ̀ ajé Nàìjíríà. Mo dọ̀rọ̀ àwọn tó ń pariwo tó pé ìjàmbá ti ṣọlẹ̀ o ìgbé ti tají lọ́rọ̀ ọrọ̀ ajé Nàìjíríà o. Ẹgbẹ́ wa nínú pariwo kó lọ wo ìwé Vanguard February 14, 2014 front page náà kọ́ sí àgbọ̀n pé mo ní pàjáwìrì ti débọ̀rọ̀ ajé Nàìjíríà. Mo sọ síbẹ̀ mo lè sọ kó tó máa ṣẹlẹ̀. Ohun tí ó kọlù wá nípínlẹ̀ Ọ̀ṣun òun ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun ní gbogbo Nàìjíríà ló kọlù. Wọ́n bẹ̀rẹ̀ rí kó máa ní wá lára akéwà àwọn òṣìṣẹ́ ní September 2014. Ẹ lọ wo gbogbo àkọọ́lẹ̀ ètò ìṣúná wa kẹ́dẹ́kẹ́dẹ́ ká mú nǹkan tó máa tẹ̀yìn ìjáde. Àwọn ló sọ fún wa wípé ká má lé wọn ká má lé òṣìṣẹ́ wàhálà tó máa dá máa pọ̀. Wọ́n ká wọ́gbọ́n dá sí tí òṣìṣẹ́ òfin ní pàdánù iṣẹ́ wọn. Tí a dẹ̀ òun ló sún wa dé pé ká máa ṣe ọ̀tá pè ní modulator lápè tí bàbá wa Alhaji Hasan Sumonu tó ṣe alága. Wọ́n tàbí ní ṣe títí nígbà tí Ọlọ́run fi ní kí ìrọ̀rùn tún wá. Oṣù keje ọdún 2018 láti bẹ̀rẹ̀ sí ń san owó pípé fún gbogbo èèyàn. Oṣù keje 2018 mo dẹ̀ san 6 months arrears kí n tó lọ. Èyí tí ẹ̀ ń gbọ́ púpọ̀ ọ̀nù ẹ̀ǹbẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ òṣèlú ló wà ń bẹ̀. Báwo lọ́wọ́ mi àmọ́ ohun tó jẹ́ kó ń ṣe bẹ́ẹ̀. Abúkábúrò ẹ̀kọ́ lọ́hùn. Àwa àdúgbò pé tí a lè ṣe àti ṣe lọ́dẹ̀ dùn pé àwọn tó yẹ kí ó mọ rírì wa Ọlọ́run jẹ́ kó mọ rírì wa. Àwọn aláàbò ń jẹ́ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ wa yé wọn tí wọ́n náà yé wa. Adólùfẹ́ ara wa. Adúgbòlọ́wọ́ lédùn àtúnyẹ kó níbi àdúgbò àwọn aráàlú náà wọ́n fi wálẹ̀. Kí lè tọ́ka sí tó fa gbómi sí omi òtó ní ẹgbẹ́ All Progressives Congress nípínlẹ̀ Ọ̀ṣun? Àwọn bàbá wa wọ́n ní abẹ́rẹ́ lásán bí tó kù máa wọ́n díẹ̀. Nígbà yìí pé máa dà àti ìlara pọ̀ nínú nǹkan tó dá wà láàlẹ̀. Ṣùgbọ́n jẹ́ ká máa bẹ lọ́hùn kí ó ṣẹ̀dá ẹ̀ṣẹ̀ gbé yìí tí ó jẹ́ kí àjọṣepọ̀ wa kó tún lè rọgbọ. Ó lè dá ẹgbẹ́ padà síbi tí àti ìbálò àwọn àgbà ẹgbẹ́ tó ti ṣáájú aṣáájú wa tó ń wà sọ́lẹ̀ ti lọ. Ọlọ́run á jẹ́ kí òye yẹn kó lè yé wa èyí tó dáa ní. Ọlọ́run bá jẹ́ kí a ní òye wípé ohun tó ń jẹ́ òṣèlú
òun ni kí gbogbo wa ká ní ìfẹ́ àti ìfọwọ́sowọ́pọ̀ lórí àfojúsùn wípé kí a gbé ká fi ẹgbẹ́ wa ká fi gbé ìdàgbàsókè ìgbé ayé ìrọ̀rùn àti ìtẹ̀síwájú bá mùtúmùwà àti ìpínlẹ̀ wa. Tí a bá ti ní ìṣọ̀kan ohun kan lórí ètò òun yìí kò sí wàhálà. Ṣùgbọ́n tó wá di pé eléyìí mi ò fẹ́ tọ̀hún mi ò fẹ́, ìdààmú ló máa ń wá. Ọlọ́run lè jẹ́ kí ìfẹ́ àti ìrẹ́pọ̀ kó jọba láàrin wa. Nígbà kan sọ ní gbangba wípé ẹ fara mọ́ ẹgbẹ́ kan nínú ẹgbẹ́ APC tí wọ́n ń pè ní the Ọṣun Progressive. Ọ̀rọ̀ dá awuyewuye sílẹ̀ ní àárín òṣèlú nígbà tí wọ́n di ìbò tán ní ọdún 2022 ẹni kí ẹgbẹ́ ìkógbá wọlé náà. Ṣùgbọ́n láìpẹ́ yìí náà lẹ bẹ̀rẹ̀ ẹgbẹ́ míì tí ẹ pè ní ọmọlúàbí Progressive Caucus. Kí ni ìyàtọ̀ méjèèjì? Ẹgbẹ́ yàtọ̀ sí ìjọ nínú ẹgbẹ́. Ẹgbẹ́ yàtọ̀ sí ìjọ. Ní mọ́ṣáláṣí ni o, ní ṣọ́ọ̀ṣì ni o, ìjọ olóńgà. Àwọn asálàtú wà. Àwọn míì náà pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n mọ́ṣáláṣí kan náà ń lò. Mo mọ̀ pé ní chọ́ọ̀chì ẹgbẹ́ ayé àlùfáà wà. Ẹgbẹ́ oríṣiríṣi lọ́dún wà láti bẹ́ẹ̀. Ìjọ ti Ọ̀ṣun Progressive ó dìde fún àtúnṣe nígbà tí a rí pé bí ẹgbẹ́ ṣe ń lọ ètò ẹgbẹ́ ó mẹ́hẹ̀. Ìgbà tá à ń sọ yìí ẹgbẹ́ ó ń bára ìjà. Ẹgbẹ́ ó ń bá ara ìjà. A lè rí pé tẹ́lẹ̀ bá ń bára ìjà ẹ bá ń jà pẹ̀lú ara ẹ̀ àti ìṣòrí ẹgbẹ́ alágbára. Ìjọ yẹn wá dìbò kó pàkíyèsí ẹgbẹ́ sí tẹ́ bá ṣe báyìí ṣe wọ ọ̀sán máa dìbò àfàdúró ìdílé ẹgbẹ́ làwọn. Ṣùgbọ́n dípò kí àwọn tí a bá sọ kán rí ọ̀tọ̀ ní kan tán rí àtakò lọ́wọ́ pé tiwa kò dẹ̀ sọ́gbọ́n tá a dá láti ní pé kò rí bẹ́ẹ̀. Ọdún méjì láti bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ fún àbáníjà apákẹ́sì yín sí ìgbésẹ̀ tí ó máa pẹ̀gbẹ́ lára nìkan ọ̀rọ̀. Ọ̀nà ọgbọ́n ṣe máa ilé àwọn kan kúrò nínú ẹgbẹ́ ni ó jẹ wọ́n lójú. Ẹgbẹ́ òṣèlú kẹ̀dẹ̀ rí nínú ẹgbẹ́ òṣèlú kò sí bára ẹ̀dà sọ́run bẹ́ẹ̀ bára ẹ̀dà sí nínú àgbẹ̀jù púpọ̀ kánìkà pọ̀ kúrò òṣèlú kí ẹ lóúnjẹ tẹ́ bá gbàgbé láti ló jẹ́ gómìnà ilẹ̀ rí àmì wípé ìbò tá a máa di mẹ́fọ́ tí ó máa lágbára àti alátakò àti ẹgbẹ́ alátakò la fà mọ́ra. Èmi tẹ lọ́ta lóṣù lóbi tẹ lọ́ta ń tèmi náà ṣùgbọ́n wọ́n ti pé nígbà yẹn kò sí ẹni tá a gbogbo wá kún wa tẹ́bátẹ́bá gbàgbé. Àwọn èèyàn yìí wọ́n ti ẹ̀gbà ìgbà látakò wà. Àwọn èèyàn tí wọ́n bá tà ń sọ ẹ̀ olóbí Ọ̀ṣun Progressive. Wọ́n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ yìí pé káwọn tako àwọn ọmọ ẹgbẹ́ ní àṣàwọn láǹfààní. So àti ṣàtúnṣe ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun Progressive fẹ́ ṣe tí ò ní ṣe títí tí ó fi kó gbà wọlé. Kí ni àdìgbò wọlé fún December 2022 yes. Akọ́kọ́ wọlé pàtàkì wọlé pẹ̀lú èrò wípé òkè tábàkọ́kọ́ wọlé o fóyá àwọn ará bí àti ẹ̀gbà àti ìrí ta ti rí ní ìlúta ìkọjá
ní 16 July nígbà àwọn arábí àti àgbàgbé àkókò tó sìn kàjọ ṣe káàdì polongo ìbò fún ìbò méjì tó kù méjì sí mẹ́ta tó kù ìbò president ìbò honorable federal honorable state gbogbo akitiyan wà láti rí pé àdìsàjọpọ̀ pàtó ló bọ̀ sí. ó bá tí yẹn wà lọ bẹ́ẹ̀ àwọn àrùn pé kí ká fi ìpínlẹ̀ wa lẹ̀ kí àwa tí a jẹ́ Afẹ́nifẹ́re ká má tẹ̀ jẹ́ mílíọ̀nù bàtà tá àrùn sí wa tá àrùn sẹ́yìn tá àrùn sọ̀rọ̀ àrùn tó sọ̀rọ̀ ọ̀yà lórí ìgbésà ìgbókú òde ọ̀gbẹ̀ ẹrú wa rẹ̀ àfikún wa wá ní òwúrọ̀ fún ìfọ̀yẹ́ta ṣe ní àìpẹ́ yìí lórí ọmọlúwàbí. Ọmọlúwàbí jáde gẹ́gẹ́ bí ètò láti fún ẹgbẹ́ wa ní agbára láti tawájì láti wọn aráàlú létí pé àwa olólùfẹ́ wọn ọ̀dọ́ wa dẹ̀ ní kó ń wà láti lè rí ìjọba tí a tu gbogbo aráàlú lára ìtàkàfò àdìdé fún tìjà àdìdé fún tàbùsì àdìdé bá a ṣe dìde ní 2004-2005 lọ́dún mìíràn láti fi jí ẹgbẹ́ láti fi rọra rú létí pé àwa lọ̀rẹ́ wọn o àwa dẹ̀ ní ó lè ṣe àkóso tí a mú kí ìdẹ̀rùn ìfàyàbalẹ̀ ìgbé ayé àlàáfíà àti ìdùnnú bá àwọn ará rẹ̀. Etí tó bá gbàdọ̀ ló ń gbàbọ̀ wọ́n fi ẹ̀sùn kàn yín wípé ẹ ti bínú jù nínú òṣèlú tó kọjá ọdún tó kọjá gbàdọ̀ ní gbogbo gómìnà pé kò yẹ kẹ́ ẹ bínú tó bẹ́ẹ̀ wàá pa àwọn ọmọ ẹ̀yìn kan ṣiṣẹ́ fún ẹgbẹ́ PDP èyí jẹ́ fẹ́gbẹ́ yín kí wọ́n fìdí rẹ̀ ní kí lẹ́ni sọ sí sá. Ó ṣe yàrí tí bá ní agbára tó wọ́n sọ fún mi ẹ̀ ọ̀pẹ́ ní fọlọ́ ọ̀pẹ́ ní ọlọ́run ló ń wí bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ èèyàn kọ́kọ́ ò sọ pé òótọ́ lọ́hùn ẹ̀tọ́ agbọ́ lọ́hùn ṣe kọ̀ǹgbà lórí nǹkan kan àjẹyàn jù ìkànnì ẹ̀kẹ́jì ó ní pé wọ́n náà fẹ́ lu ọ̀darí tó bá lágbàgbà ìgbé gbogbo a máa ń gbàgbé nǹkan tí àwọn ará bí sọ fún sọ nípa wa tó ní ìgbàdá àǹsọ ni wọ́n rántí ní October ní oṣù kẹwàá ọdún 2020 tí àwọn kan ní wọ́n fẹ́ ṣe àgbérò kan láti wo ìjọba àwa progressive fún ọdún mẹ́wàá wọ́n ti gbé wọ́n ní pé ta bá lójú sọ́tún ọ̀dọ́dà náà sọ àti bàbá àwọn nǹkan wọ̀nyí o tó dáró tó mi gbọ́dọ̀ wọ̀ fún tó jẹ́ntì tọ́lẹ̀ tí ó gbọ́ àwọn náà ló gbogbo bá ń gbé tó wá wá ìlú àṣegbá ìlú àṣàwò òṣègbá òṣàwò wọ́n fẹ́ lè rí pé wọ́n sọ pé kí n má wọ̀ sùn ní ìgbà pé wọ́n lẹ́yìn tó fi gbàgbé tó kù gbàgbé ẹ̀yìn àgbà fúrídì wọ́n jẹ́ ṣe ìpolongo ìlú tí a ń sọ yìí ìkọ́ra wọn sọ pé ẹni tán bá pè tó bá wà fọ́tún lè bá rí ọmọ gbogbo ilé ìdàgbò nígbà tẹ̀lé ẹ̀fẹ́ nǹkan ilé sọ̀rọ̀ kò sẹ́ni ní kẹ́kẹ́ sọ̀rọ̀ ẹ̀lẹ́ sọ́mọ́ ara yìí tẹ́ ní pé àìbá yín dá sí ẹ̀mí ní ibi yóò kẹ́kẹ́ ìdílé ní ṣé tí kò tako lákàyè ìkànnì ìkẹyì kí tiẹ̀ ní oyè àwọn olóṣèlú
láàrin àwọn olùdìbò gbogbo ẹgbẹ́ olóṣèlú kan kún ọ̀pọ̀ láàrin olùdìbò wọn ju ìdá mẹ́wàá lọ gbogbo ẹgbẹ́ olóṣèlú sọ yìí ó ṣe ní àrùn púpọ̀ náà olóṣèlú máa ń rò yìí pé àwọn olùdìbò pé wọn mọ nǹkan tó ń ṣe olùdìbò mọ nǹkan tó ń fẹ́ olóṣèlú láṣẹ nǹkan táwọn kí olùdìbò fẹ́ràn rẹ̀ olùdìbò tí ò bá ti fi olóṣèlú tó wà ní fi olùdìbò ṣe ó ti gbọ́ èsì ìbò nípa káwọn kan tẹ̀lé ìbò sí bá wọn ṣàwọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun mo jẹ́ ló ṣe gómìnà ẹgbẹ́ kan fọ́kọ́ mẹ́jọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun mo jẹ́ òótọ́ ni ẹgbẹ́ tó máa ń gbé ọmọ ẹgbẹ́ dìde fún ìbò ṣùgbọ́n tó bá ti wọlé tán òun ṣe gómìnà ẹgbẹ́ yẹn mọ́ gómìnà gbogbo ìpínlẹ̀ yẹn mọ́ ṣé ẹni tó fẹ́ràn mi tí òun sọ ẹgbẹ́ mọ̀ kan àbí ọmọ ẹgbẹ́ mi tẹ̀ fẹ́ràn mi tó lára ọmọ ẹgbẹ́ lára wọn lè fẹ́ràn mi wọ́n lè lára ọmọ ẹgbẹ́ tẹ̀ náà tí ó fẹ́ràn mi ṣe bẹ́ẹ̀ tí yóò gbàdúrà lọ́wọ́ mi ṣe bóun ni orí àwọn òṣìṣẹ́ ní ọ́fíìsì gómìnà so ibẹ̀ nìkan wá ṣe fẹ́nu ẹ̀ lọ́wọ́ ìbò báwo ló ṣe kàn mí wọ́n ti pé ètò ìjọba tiwantiwa ó fún ìtumọ̀ láyé àti ṣe tó ọkọ òde pàṣẹ fọwọ́yàwó pé ẹni báyìí ló kó dìbò bàbá rẹ̀ fẹ́ fọwọ́ pẹ́ẹ́rẹ́ ẹjọ́ dìbò fún láti mú ìdààmú kúrò bóyá mo wà fún ẹnìkan pèsè ẹnìkan ẹ̀rí mi lọ́sùn yóò sí ẹ̀dẹ̀ sọ fún ara yín pé ẹ̀jẹ̀ ìfẹ́ mi ẹ̀jẹ̀ amúlà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ìpọ̀lá yóò kọ́nà fọ́kọ́ ó yọ ọmọ tó ń sunkún ó lè yé ìyá ẹ̀ tó ń ohun tá a ṣe tí lè fi gbé kò sẹ́ni tí ò mú àkókò àtúnṣe ti dé ẹjẹ́ àṣàtúnṣe àwọn ẹ̀ ti dúró pé ìtọ́rọ̀ dé yìí ẹni tó mẹsẹ̀ ló máa yọ àwa tá a jẹ́ ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re tòótọ́ àti lulu àṣetán àti dá ẹgbẹ́ apàdà síbi tí àti ìgbà lọ́wọ́ bàbá wa o àwọn tí ó bá dùn wọ́n lè má bá wa ṣe ṣùgbọ́n gbogbo àwọn tó mọ̀ ìgbé àwa ní alábòójútó olùdarí àti àwọn tí ó ṣe ń tẹ̀lé lórí ọ̀rọ̀ ẹgbẹ́ Afẹ́nifẹ́re wọ́n mọ̀ wá pa àánú máa tẹ̀lé àdékùn aráàlú tí ìfẹ́ ẹgbẹ́ wà lọ́kùnrin wà dára pọ̀ mọ́ wa àti dé o láti mú ẹgbẹ́ wa láti tún ẹgbẹ́ wa dùn láti mú ẹgbẹ́ wa dúró fún ìbò tá a máa di 2026 kí a tún lè padà sí ìjọba ká lè padà sí ìbò láti jẹ́ kí ìjọba tòótọ́ ìjọba mẹ̀kúnnù ìjọba ìdàgbàsókè ìjọba ìlọsíwájú ìjọba tá a mú ayé dẹrùn fún aráàlú kó padà sí kòtò ní agbára Ọlọ́run. ìbéèrè tí àwọn èèyàn ń béèrè ni pé ẹ ṣe kọmíṣánná ọdún mẹ́jọ ṣe gómìnà ọdún mẹ́jọ mínísítà ọdún mẹ́rin kí ni tún wá lóṣù. àkọ́kọ́ púpọ̀ ọlọ́dún kí ni mo wá ṣe lóṣèlú ìbùkún wá lóṣèlú o mo fẹ́ wá lóṣèlú láti jẹ́ ìpalára àwọn tá a mú ìgbé ayé dẹrùn fún gbogbo èèyàn títí wà tí máa dẹ̀ fi ilé ayé lẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run ohun tí mo fẹ́ tọpa mo lè fẹ́ ṣe láti jẹ́ kí ìgbé ayé àwọn olùtúmọ̀ wa kó nítumọ̀ ó jẹ́ ti ìrọ̀rùn ó jẹ́ ti àlàáfíà ó jẹ́ ti ìdúpẹ́ báyọ̀ ó jẹ́ ti ìfọ̀kànbalẹ̀ ó dá wá ṣe ohun tó lọ bá ní kó jẹ́ tó ti wá ń bẹ àníkọ̀ ṣùgbọ́n àwa lórí wípé kí ìjọba ìtura ìjọba ìrọ̀rùn ìjọba ìdàgbàsókè
ìjọba ìfọ̀kànbalẹ̀ ìfàyèbalẹ̀ ìjọba amúlùdùn wáyé ní ìpínlẹ̀ wa orílẹ̀-èdè wa ní ilẹ̀ Áfíríkà àti ní àgbáńlá yìí kò tá a wà fún mi ìjọba fẹ́ẹ́fẹ́ẹ́. ẹ bá gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́ ẹ bá gbogbo ọmọ Nàìjíríà mọ́. ìmọ̀ràn tí mo lè gbọ́ wá rèé o. àwọn bàbá wa wọn ní ọwọ́ ẹni àfihàn ẹni ṣe àkókò tí tó ṣe káàrọ̀ àwọn tí ẹ gbà yí pé ẹ jẹ́ àwa àwọn tí inú gbóyún tọrọ wáyéra wa tá a lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú láti ti jẹ́ kí ilé ayé wa bó ṣe gbé bá a ṣe fẹ́ àti bó ṣe gbé. ẹ ṣe o. orúkọ lọ́wọ́ yẹn ṣe pọ̀. tó ẹni náà wò wá ẹ ní àǹfààní láti bá wa sọ̀rọ̀ lẹ́yìn tàbá parí ètò yìí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08023398921 08023398921 nọ́mbà tí ẹ máa pè láti bá wa sọ̀rọ̀ ní kété tàbá parí ètò yìí. ẹ ṣé.